Wanda kọ nọ́mbà rẹ fáwọn èèyàn. Orúkọ nọ́mbà mi náà ni 080 080 33 33 59 59 60 60 70 70 tàbí 081 081 880 290 ẹ̀jọ òdo 71. 29071. Bẹ́ẹ̀ni ohun tí mo sì máa ń wá fún lọ́sọ̀ọ̀sẹ̀ ó yẹ kí wo náà ti rò pé ẹni tó ń wá iṣu àtẹnumọ́ràn yìí kì í ṣowó. Ọkùnrin kan send message sí mi pé òun ò bá ti join but òun ò ní app lórí fóònù òun. Mo dẹ̀ ní pé ẹni tí ò bá ti ní app kó má lọ fi POS sanwó, kó má lọ fi USSD kó má fi sanwó. Ó nítorí ẹ̀ lòun ò ṣe ti join pé kí ni kóun ṣe. Mo ní lọ download app ẹ̀wù báǹkì ẹ̀ lọ visit báǹkì ẹ̀. Mo wá sọ fún pé nǹkan tó ń sọ yìí ó yẹ kó ti wá mọ̀ pé nǹkan tí mo gbé dání confam ni. Torí tó bá jẹ́ owó yẹn ni mo need látijọ́ tó ti gbọ́ mi ó ti lé ọ̀sẹ̀ mẹ́rin tó ti ń bẹ̀ mí pé kó lo POS tí mi fi gbà yẹn ó yẹ kó ti mọ̀ pé confam ni kì í ṣe owó tó fẹ́ san láti join. owó yẹn ni anyhow. Ó pé kò pé màá ti sọ fún ẹ pé yá lọ san wọlé lọ san. kágbé lóru kó sáà ti jóun. Mo dẹ̀ ń sọ mo ní kán kó gbogbo àwa tá à ń polówó online lórí rédíò kán kó wa jọ kán ní ká wá sọ̀rọ̀ nípa debate nípa nǹkan tá a gbé dání oníkálukú á mọ̀ yàtọ̀. Wo bí oṣù ọjọ́ bí mi ni mo wà yìí oṣù May 14 ni mo máa ṣe birthday mi. Mo wá fẹ́ ṣe promo láti sìn títí di parí oṣù May ni mo máa ṣe promo yẹn. Okay. Máa fọkàn sí promo tó máa gbọ́ lórí rédíò 15,000 ló máa gbọ́ nínú ìpolówó yẹn ṣùgbọ́n 50% discount ọjọ́ bí mi èmi náà fẹ́ fi dùn Ọlọ́run nú látara èèyàn. Yẹn náà dá. Kí ni o fẹ́ ṣe nígbà tó bá darapọ̀ mọ́ mi nínú group bó o ṣe máa fi fóònù ẹ wo fídíò wo ìpolówó tó dẹ̀ máa ní nǹkan tó máa wọlé fún ẹ every 15th of the month òun ni wọ́n ń convert gbogbo iṣẹ́ fídíò tó bá wò wọ́n máa drop ẹ̀ fún ẹ ṣùgbọ́n nítorí pé o ò tí ì lè ráyè tà á nítorí pé owó tí wọ́n ń tà ó kéré irú èmi ń sìn mo lè tà mo ṣe withdraw lálẹ́ àná mo lè tà torí mo ní nǹkan tó pọ̀ 0.01 tí n bá ta 30,000 coin màá rí $300. $300. Bẹ́ẹ̀ni owó ni o. Ṣùgbọ́n ìwọ tó o tí ì ní 1,000 o tí ì ní 500 ò ń béèrè báwo ló ṣe fẹ́ tà kí ló fẹ́ tà owó yẹn sì rèé $10 ní minimum withdrawal so tó bá ní $500 ní gbogbo nǹkan tó ṣì níyẹn ṣùgbọ́n tó bá ní sùúrù kí wọ́n list yẹ ó ti yẹ yín $500 yẹn 500 coin yẹn that is $250. Owó oúnjẹ kọ́ lèmi ń pè ẹ́ sí sórí tí n bá ń pè ẹ́ mò ń pè ẹ́ pé kó o ṣoríire ni o ṣoríire o sínú fámìlì mi o ṣùgbọ́n nǹkan tó ń bọ̀ lọ́nà yìí tètè pọn mí lẹ́dọ̀ òǹgbẹ 080 lọ sẹ́ndì Lágelú sí mi ní WhatsApp. Lágelú nìkan kọ. Má rojọ́ pé o gbọ́ mi lórí rédíò ẹ̀ kíní kan má rojọ́ yẹn kàn lọ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi Lágelú. Tí n bá ti rí Lágelú yẹn mo ti mọ̀ pé kò ní ìdí gbogbo yẹn mo ti gbà sí mi lọ sórí rédíò mi lọ sórí ètò mi yàtọ̀ sí sórí Ọmọ́tọ́ṣọ́ láti ó ti ń lọ ọdún kan àbọ̀ báyìí ó ti ń lọ ọdún kan àbọ̀ tó bá jẹ́ irọ́ ni mò ń pa ṣó mọ̀ pé mi ì ní dìsìn Tuesday òun tí ni mo máa bẹ̀rẹ̀ network program ní rédíò Nàìjíríà 6 states lẹ́ẹ̀kan ṣo lórí kíni lórí nǹkan tí mo gbé dání náà ni o 8 radio stations lẹ́ẹ̀kan ṣo so tó bá sì ń wò pé wọ́n fẹ́ gbà ẹ́ ọ̀fẹ́ ni business yẹn ṣùgbọ́n ọ̀fẹ́ kọ́ ni information tó ń gbọ́ yìí 080 33 59 60 70 WhatsApp message nìkan ni o 080 33 59 60 70 tàbí 081 880 290 71 081 880 29071 Lágelú nìkan ni ṣùgbọ́n àwọn promo ní o 7,500 fún gbogbo àwọn tó bá láǹfààní ẹ̀ lẹ́yìn yẹn bẹ́ẹ̀ ni sà 15 torí ọjọ́ bí mi ni o lẹ́yìn yẹn
25,000 ní lẹ́yìn oṣù tó ń bọ̀ o láti wọnú oṣù tó ń bọ̀ 25,000 ní oríire òun wọlé tó o bá tún ti gbá yìí mú nsìn ìwọ ló dẹ mọ́.